Ẹ káàbọ̀ nílé ní oko, ní ẹ̀yìn odi, níbikíbi tí ọwọ́jà atẹ́gùn ètò yìí bá fẹ́ dé. Èmi ọmọ yín náà ni Dr. Hafiz Abọ́ládé ọmọ Àràmídé. Ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Lénìí, mo fẹ́ sọ̀rọ̀ nípa bí a ṣe lè gbara wálẹ̀ lọ́wọ́ àwọn ẹni ibi, lọ́wọ́ àwọn abínú ẹni, lọ́wọ́ àwọn ọ̀tá. Torí ọ̀tá ń bẹ nínú ọmọ ìyá o, ọ̀tá ń bẹ nínú ọmọ bàbá, ọ̀tá aládùúgbò, ọ̀tá ibiṣẹ́, ọ̀tá ọ̀rẹ́, k'Ọlọ́run kó gbé wa lékè ọ̀tá. Ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wo prógámù yìí, mo fi Ọlọ́run Elédùmarè mo fi bẹ̀ yín. Ẹ̀yin tí ẹ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín, bá mi subscribe, bá mi share prógámù yìí, ẹ bá mi like, ẹ comment, ẹ show love sí mi. Ẹ bá subscribe tẹ́ ẹ wo prógámù, inú tèmi gan ó dùn àti máa wá sórí atẹ́gùn ní gbogbo ìgbà. Mo fọlọ́run bẹ̀ yín, bá mi subscribe. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní dì. Ìbànújẹ́ ó kéré ó tóbi, kò ní wọlé tọ̀ wá. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe pátápátá, nílé lóko ní ẹ̀yìn odi. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Àbùdíntolókun, àbùdíntọlọ́sà, ẹ ní wá owó tì. Ẹ̀yin tẹ́ ń share program mi, àkàndùn ní mú yín lọ́wọ́ o. Korogodo ayé ò lílù fún gbogbo wa jó. Ẹ̀yin tẹ́ ti subscribe, mo bẹ̀ yín, àárowó ná, àárowó lò. Níbikíbi tẹ́ bá ti ń mówó, tẹ́ ti ń ra data láti máa fi wò mí, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ dákun mo bẹ̀ yín, gbogbo wa pátápátá, àtẹni tó ti subscribe, àtẹni tí ò ti subscribe, korogodo ayé ò lílù fún wa jó. Ẹ dákun mo bẹ̀ yín, bá mi subscribe. Ẹ̀yin tẹ́ ń fún mi ní ẹ̀bùn ní ọlọ́kan òjọ̀kan, mo dúpẹ́ ní ọwọ́ yín. Ẹ̀yin tẹ́ ń fún mi ní data, ẹ̀yin tẹ́ ń kẹ́dìtì àkáǹtì mi, ẹ ṣé, mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín o. Ẹ ṣé, mo dúpẹ́. Ọlọ́run bá mi dúpẹ́ fún yín. Ìfẹ́ tí ẹ ní sí mi tí ẹ fi ń wò mí, Ọlọ́run nípa náà fẹ́ náà, torí pé ìfẹ́ ni. Kí ni mo fẹ́ sọ tẹ́ ẹ̀ tí gbọ́ rí? Ẹ wá wò pé ọmọ èèyàn mi ọmọ kékeré yìí, ẹ wò pé kí ni ọmọdé tó fẹ́ sọ lénìí? Torí kò sí nǹkan tí mo fẹ́ sọ tẹ́ ẹ̀ tí gbọ́ rí o. Ìfẹ́ tẹ́ wá ní sí mi tẹ́ fi wá ń tẹ̀lé mi, Ọlọ́run nípa náà fẹ́ náà. Korogodo ayé wa nílò fún gbogbo wa jó. Ànísìkò aya, ànísìkò ọmọ, àwọn náà pàápàá. Ànídání àkọlẹ̀bò. Eré tí mo mú wá fún wa lónìí, ó ní bí a ṣe ń gbara wálẹ̀ lọ́wọ́ ọ̀tá nípa kí wọ́n fúnyàn ní májèlé jẹ. Bí a ṣe lè ṣe táwọn ọmọ aráyé, àwọn ọmọ adánirunrun, tí wọn ò fi ní dẹ́mi wa légbodò látara májèlé táwọn olóyìnbó ń pè ní poison. Òun náà ni mo mú wá fún wa ní òní. Kí ni nǹkan náà tá máa lọ wá? Báwo la ṣe máa ṣe? Báwo la ṣe máa lò ó? Màá ṣe àlàyé ẹ̀ fún wa yékéyéké. Ẹ rí pé lórí ìkànnì yìí, mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè ṣètọ́jú ara wa, bí a ṣe lè gbara wálẹ̀ lọ́wọ́ ọ̀tá. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, oníṣègùn, wòlíì. Ẹ dákun, ẹ jẹ́ ká ran àwọn èèyàn lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò mọ̀ pé àwọn nǹkan yìí ń bẹ. Ẹ jẹ́ ká save life àwọn èèyàn. Ìjọba bá wá sọ́dọ̀ yín, ẹ fún àwọn èèyàn. Ẹ má jẹ́ ká ní ahun. Lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì yóò máa di ògùn sún ni. A ní Hafiz ní ó jogún eléyìí. Ẹ fáwọn tó nídìí ẹ̀, wọ́n ṣe àdúrà fún wa. Àrọ́mọdọ́mọ wa, ó máa ṣàdúrà fún wọn ni. Ẹ má ká máa di ògùn sún. Ọ̀pọ̀lọpọ̀ bàbá mi ti gbé nǹkan yìí lọ, wọ́n ti gbé lọ sọ́run. Látara wípé wọ́n ń kọ ògùn kò pé. Ògùn tá a sì kọ tí ò pé, kìí ṣe ògùn o. Èmi ò sì ní parọ́ fún ẹ̀yin olólùfẹ́ mi, torí pé irọ́ máa ń taná ni, kìí so. Irọ́ máa ń taná ni, kìí so. Kí mo fẹ́ gbà nínú kí n parọ́ fún yín? Ṣé data tí ẹ fi ń wò mí ni, àbí data tí mi náà ń lò? Kí mo fẹ́ gbà nínú irọ́ pípa? Ọlọ́run ní dá wa láàmú.
Gbogbo ayé ò nílù fún gbogbo wa jó o. Ẹ wo ohun tó wà lọ́wọ́ mi yìí, ṣé ẹ ti dá mọ̀? Ewé bomubomu ló wà ní ọwọ́ mi yìí. Ẹ bá mi lọ wá èso bomubomu, èso bomubomu ní ẹ jẹ́ ká lọ wá. A lọ sórí ibi tí bomubomu wà, a wá gbá èso yẹn mú báyìí. Tá ti gbá mú, tá bá ti gbá mú, a tẹ̀. Tó bá ti fọ́, òun la fẹ́ lò o. Èyí tẹ́ bá tẹ̀ tí ò bá ti fọ́, a lo ìyẹn o. Ó gbọ́dọ̀ fọ́ mọ́ wa lọ́wọ́. A tẹ̀, a fọ́, èso yẹn máa fọ́ mọ́ ọwọ́ wa. Ayé wa ò ní fọ́ o. Èso yẹn ni ó fọ́ mọ́ wa lọ́wọ́. Tí a bá tẹ̀ tí ò bá fọ́, á fọ́ pó. Tá bá ti wá tẹ̀ tí ò bá ti fọ́, òun ò ṣe é lò nìyẹn o. Òun ti gbàbọ̀dè nìyẹn. Orí wa ò ní gbàbọ̀dè táyà tọmọ tẹbí tará o. Lẹ́yìn tá a tẹ̀ tá a fọ́ tó fọ́ mọ́ wa lọ́wọ́, òun là ń já wálé. Bá ti wá já wálé, wọ́n ń pe ẹranko kan ní ọmọ onílé. Ṣé ẹ ti mọ̀? Ọmọ onílé, ẹ bá mi wá ọmọ onílé ààyè. Ààyè ló dáa jù. Bá ti wá rí ọmọ onílé ààyè yìí, á wá ya ẹnu ibi tó ti fọ́ yẹn. Á wá ti ọmọ onílé ààyè, á ti bọ̀. Á ti tì bọ̀ pẹ̀lú odidi atare kan. Á ti bọ̀ pẹ̀lú ẹ̀. Bá mi wá ìsasùn, ẹ jẹ́ kí ìsasùn yẹn kó gbóná dáadáa. Tí ìsasùn yẹn bá ti gbóná dáadáa, ẹ jẹ́ ká ju èso yìí, ká jù sínú ìsasùn yìí. Ẹ jẹ́ ká dé pa. Ẹ jẹ́ ká jó kó di ẹbu. Ẹ má jẹ́ kó di eérú o. Kó di ẹbu. Bá ti wá jó tó ti di ẹbu, báwo la ṣe máa lò ó? Ẹ dákun, ẹ má gbàgbé láti bá mi subscribe sórí ìkànnì yìí. Ẹ bá mi share program yìí. Ẹ bá mi like, kí ẹ comment. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ni, wòlíì yìí ṣe ìta àbáwò jẹ́. Ẹ dákun, ẹ bá mi ránṣẹ́ yìí lọ́wọ́. Á jẹ́ fún wa. Ẹ dákun, gbogbo tí ẹ bá pàdé lórí ìkànnì yìí, bó ṣe jẹ́ náà ni mo ṣe gbé kalẹ̀. Tọ́lọ́pàá pẹ̀lú mi a tún pè mí. Wọ́n á ní àwọn fẹ́ ìdí nǹkan tí mo sọ sórí atẹ́gùn yìí. Bàbá, kò sídìí kan bì kan mọ́ ju mo ṣe sọ yìí náà lọ. Èmi ò ń ṣe ẹni tí ó sọ àṣírí débì kan tí ó wà ní ẹ pè mí lẹ́yìn ètò rárá o. Iṣẹ́ tọ́lọ́run rán mi ni mò ń jẹ́ yìí. Ẹlòmíà ní kẹ́ tó lè gbà díẹ̀, ẹ pè mí lẹ́yìn ètò, ẹ mówó wá. Lóòótọ́, tí a bá sanwó ìjẹ́gùn, ó dáa o. Torí àwọn bàbá wa náà jìyà fún nǹkan yìí. Bàbá mi sọ fún mi gbà míì, wọ́n máa sọ fún mi gbà míì pé káwọn tó rí àṣírí kan, àwọn roko oṣù 2, oṣù 4 lọ́dọ̀ àwọn táwọn ti gba àwọn nǹkan yìí ká tó lè fi àṣírí kalẹ̀ fún wọn. Tí wọ́n wá gbọ́dọ̀ rí bẹ́ẹ̀, torí pé kí la fẹ́ gbà nù ká máa di nǹkan súnsún. Àìsí júbà àfàrà sínú kú. Ìbàlọ́ bàbá mi Gbàdàmọ́sí Arámidé, ẹni re. Ọlọ́run bá mi forí jìn yín. Ájú tẹ́ ẹ kọjú sí, Ọlọ́run jẹ́ kó dáa. Ẹ̀yin tẹ́ ẹ fi sílẹ̀, Ọlọ́run ò jẹ́ kí ó bàjẹ́. Ẹ̀yin gbogbo wa náà ní bàjẹ́ táyà tọmọ tẹbí tará. Ẹ ti jó, ó ti di ẹbu. Tó bá ti jó, tó bá ti di ẹbu, oògùn ti bẹ̀rẹ̀. Bá mi wá blade, abẹfẹ́lẹ́. Sẹ́rí iṣẹ́ yìí, gbogbo èèyàn ló lè lò ó. Ẹ jẹ́ ká ṣe fún ọmọ wa. Ẹ jẹ́ ká ṣe fún ìyàwó wa. Ẹ jẹ́ ká ṣe fúnra wa. Pàápàá jùlọ, ibi tíṣẹ́ yìí bó ṣe mọ́ ṣiṣẹ́ sí ni pé bá ti parí iṣẹ́ tó ti wà nú ara wa. Tó yẹ pé wọ́n fi májèlé sínú oúnjẹ fún wa. A bá ti gbé abọ́ yẹn dání báyìí, ó máa gbóná ni. Ó máa gbóná. Tó yẹ pé inú ọtí náà fi májèlé sí. Tá bá ti gbé kọ́ọ̀pù yẹn báyìí, tó bá jẹ́ gíláàsì ni, ó máa fọ́ mọ́ wa lọ́wọ́ ni. Ife yẹn ó fọ́ tàbí kí kó dànù. Tó yẹ pé oúnjẹ ni, á gbóná abnormal, á gbóná ju bó ṣe yẹ kó gbóná lọ.
ẹ bá ti rírú àpẹẹrẹ báyìí ẹ má jẹ oúnjẹ yẹn o, ẹ bá ti rírú àpẹẹrẹ báyìí ẹ má mu ọtí yẹn o. Ẹ̀yin tẹ́ ẹ bá mu ọtí ẹ ṣọ́ra ń bi ọtí mímu pẹ̀lú ọ̀rẹ́. Ọtí àwọ́mu ewu wà ńbẹ̀ o. Tó bá fẹ́ mu ọtí, ra ọtí yẹn wálé fúnra rẹ kó mú láì bọ́rẹ̀ẹ́ kankan jáde. Ọlọ́run ní dà wá láàmú. Gbẹ́rẹ́ yìí ẹ sín sí ọwọ́ méjèèjì, ọgọ́rùn-ún ọwọ́ báyìí, ọgọ́rùn-ún ọwọ́ báyìí. Injection àwọn bàbá wa nìyẹn, ní ká sín gbẹ́rẹ́. Gbẹ́rẹ́ òun náà ni injection táwọn bàbá wa ń lò. Tí ẹ pa àwọn bàbá yẹn ní ọ̀nà míì tán lè gbà fi pe ògùn sára ni, àmọ́ ọ̀nà táwọn bàbá wa ń gbà fi sín gbẹ́rẹ́ yìí tán fi ń lo injection òun náà ni gbẹ́rẹ́ tí ẹ̀ ń tà ń ṣe yìí. Ẹlòmíì ẹlòmíì á sì pa mí alóhùn ò lè sín gbẹ́rẹ́. Ò bá gbìyànjú àti mọ sín gbẹ́rẹ́ fún ìdáàbòbò ara rẹ ni, torí pé ẹ̀mí yìí òògùn kan náà ló ní, bẹ́ẹ̀ sì ni kò ní àrọ̀ nítorí àwọn ẹni ibi. Ọlọ́run ní dà wá láàmú. Ẹ fi sí, ẹ fi ẹbu yìí ẹ lọ̀ kó kúnná, ó yẹ fi ẹbu yìí ẹ fi pa ọwọ́ nígbà tí a bá ti sín gbẹ́rẹ́ yìí tán. Ẹ ká sí fún ìyàwó àti ọmọ àtàwọn tá a bá nífẹ̀ẹ́ sí, bí ó ṣe jẹ́ nìyẹn. Ọlọ́run ní dà wá láàmú. Ẹ lè fẹ́ pè mí, ẹ pè mí sórí àwọn nọ́mbà mi 080 53 13 31 42 tàbí 081 46 61 63 71, 080 53 13 31 42 tàbí 081 46 61 63 71, bí ó ṣe jẹ́ nìyẹn. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Aviz Abolade, ọmọ bàbá Aramide nílùú Ìníṣà Òyèmọjọ, èmi lọ́mọ akógbérajó. A ní ìbálẹ̀ lórí ètò yìí tó bá dìgbà míì, àtúnmílẹ̀ tó tún yàtọ̀ sí eléyìí wá. Ire o, ó dìgbà kan náà.